Iyaloja tiwa-tiwa, ọmọ Tinubu, aya òjò, olórí oyè òjò, ìyá àwọn ọba lẹ́kìtì, orí kọ́lọ́ lálẹ́ balẹ̀ bàbá wọn, àyíká orí kọ́lọ́ lálẹ́ balẹ̀ bàbá wọn kan, àpàtẹ́lẹ́ ló lálẹ́ balẹ̀ àwọn ọmọ rẹ̀, òun ló fi ṣe wọ́n ní. Olókè méjì tàbọ̀tàbọ̀ lórí ara wọn. Fún gbogbo ohun tójú rẹ̀ ti rí tí ó tọ̀. Fún gbogbo ohun tẹ́tí rẹ̀ ti gbọ́ tí ò di. Fún gbogbo ohun torí rẹ̀ ti rò tí ó dàrú. Ṣèbó mo la ṣe ìyí lóko. Àìmọye ohun tójú ti rí. Tẹ́tí ti gbọ́. Torí ti rò tí ó dá ẹ̀mí rẹ̀ dúró. Àìmọye ìrírí. Tó yẹ kó ti dá ìsọ̀ sí ẹ lára. Àìmọye ṣubú tẹ́ ẹ ṣubú rí tẹ́ tó padà dìde. Gbogbo rẹ̀ la fi yìnyín o bàbá. Àṣeyẹyẹ rẹ̀ á padà dáyé. Fọláṣadé Tinubu òjò Iyaloja tiwa. Iyaloja tiwa. Ìyá òkìkí. Ìyá Ìgbéwọlé, olórí rẹ̀ òní, àṣẹ ìyẹ̀yẹ́ rẹ̀ á padà dayẹyẹ. Àṣẹ ẹ̀kọ́ rẹ̀ á padà dògbò. Ọmọ orúkọ tó ti pè é rí. Ọmọ tó ti fi ẹwẹ́ rí. Àṣẹ ìyẹ̀yẹ́ rẹ̀ á padà dayẹyẹ. Ó yẹ tó bẹ́ Ọlọ́run tó lágbára o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ọlọ́run tó lágbára òṣùbà 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 rẹ̀. Alright, thank you very much. Really, thank you. Lórí Iyaloja òṣùbà rẹ̀. Fantastic. Thank you very much. Òṣùbà 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 òṣùbà. Bàbá ọlọ́jà tí tó fẹ́ wá ìbílẹ̀ wá ní èmi lọ́kọ̀ láti ṣoríire. Èmi lọ́kọ̀ láti ilé ìgbìgà. Èmi máa lọ́kọ̀ láti ilé ìbí ayọ̀. Ó yá kálẹ̀ ní tó kọ̀ nínú wa láti ṣoríire. Wá sọ wípé èmi lọ́kọ̀ láti ṣoríire. Àníkàwé ní láti ọlọ́run tọ́wọ́ ọmọ mi lọ́wọ́ sókè. Ẹgbẹ́ kìíní ìlú wa torí àwa lọ́kọ̀. Àbí ẹgbẹ́ wa wá ní ògo ìyíṣẹ́. Àwa lọ́kọ̀. Ẹni tó bá lọ gbọ́dọ̀ wọ sókè ta lọ́kọ̀ ta lọ́kọ̀. Èmi lọ́kọ̀ láti ṣoríire.
Thank you very much. She is one of the best women. Celebrating the woman of excellence, the woman of dignity, the woman of honor. It is one of the best women, like I said, celebrating her birthday once again in the year 2022, the year of the Bilopa. Ladies and gentlemen, can we break it out, please? Another surprise is there. Can we break it out? Another surprise is there. Break it out, please. Break it out.